láti ìkànnì Agbọ́sẹ̀sẹ̀ Fáyálé TV. kí àwọn ọlọ́run kó sì máa kó lórí ẹni lórí ìkànnì Agbọ́sẹ̀sẹ̀ Fáyálé TV. lórí ìkànnì Agbọ́sẹ̀sẹ̀ Fáyálé TV. lẹ́yìn èyí kí oníkálukú dúpẹ́ ní ọwọ́ Olódùmarè bá a ṣe dúpẹ́ náà ká sì máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí àdúrà ò gbà, ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí èèyàn rí àánú Ọlọ́run, ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí èèyàn bá ojú rere Olódùmarè pàdé. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ṣe ìdènà àdúrà rẹ lónìí gbà ní àdúrà kí Olódùmarè ò dáríjì ọ̀rọ̀, torí pé Ifá sọ pé òkété gbóhùngbóhùn èrìgì mo kò ní sàn, Ifá pẹ̀lẹ́ mo kò ní sàn, Agẹmọ tí ìṣojú ẹkún akata ń pa ara, ìnàkí ìlọ́kọ̀ kò ti sùn fọ́ níṣẹ́, oníṣẹ́ jẹsùn tán ó fi ọkọ̀ sàṣọ́gbọ́ra, adífáfò yìí ti ṣe wọn lọ́wọ́dé òrìṣà, wọ́n lóyìn dára ẹgbàá fún, wọ́n lóyìn dára ẹgbàá fún, wọ́n lóyìn dára ohun gbogbo nígbà òrìṣà tó ní kí n mọ́ dára mọ́, ó ní kí n máa bá wọn lówó, kí n máa bá wọn kọ́lé. A kí gbogbo wa nílé lóko lóde lẹ́yìn òbí wípé a kú dédé wòye o ní ìkànnì Agbọ́sẹ̀sẹ̀ Fáyálé TV náà ni o. A kí wa pé a kú àmójúbà ètò wa, a tún kí wa kú ọdún ìṣẹ̀ṣe. Ọdún ìṣẹ̀ṣe 2022 tí ń lọ lọ́wọ́ ní Ògbómọ̀ṣọ́ ẹlòmíín sùn ní ilé ìjọsìn ẹlẹ́sìn Ifá Àdìmúlà Ẹrúnmọlẹ̀ Parapọ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́ láti wá pé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé. Ẹ máa bá wa ká lọ. ní òní kí èso náà ó sì máa wọlé Ifá tẹnu awo ní dú, òun awo lọ̀rọ̀, òun awo làṣẹ, tó bá balẹ̀ tán àwọn ìyára fẹ́. Adífá pèwé lérè tí ẹ bí lóde ìṣẹ̀lẹ̀ ní gbogbo yìí, tí ẹ ní òní rírì kankan láyé, Ifá nírọ́ ni wọ́n ń pa. Ifá ní tọ́ bá ṣe pé bìí sí àwọn ọmọ ti tó ń bá mi. Ifá ní èkó wọn kò yóò lè mú ẹnì kọ̀ọ̀kan wa mọ́, torí pé èkó kì í mú ilá kí iná mọ́ lè so, èkó kì í mú ikà kí ikà mọ́ lè yọ̀ ẹ̀jẹ̀, èkó kì í mú iná kọ́ mọ́ lè jóni lọ́wọ́, èkó kì í mú ata kọ́ mọ́ lè tani lẹ́nu, èkó kì í mú ẹ̀tùtọ́ mọ́ lè gbà. Ibi wọn wá gbogbo ọ̀sẹ̀ lọ ọ̀bàràká yóò bá oníkálukú wọn ká ibi dànù lónìí. Ní agbára lé Olódùmarè gbogbo eré tí oníkálukú bá tọrọ lónìí yóò ṣe fún un. Ìgbà tí ọ̀bẹ ìdìbò yí ẹ̀mí inú oníkálukú ó dùn, àwọn ọlọ́kùn ní ìṣẹ̀lẹ̀ nínú ìdílé oníkálukú wa. Lẹ́yìn àdúrà tí a gbà, ẹ jẹ́ kí oníkálukú wa ká gbé owó àlàáfíà wa lé oókan àwọn ara kí a sì máa jẹ́jẹ́ fún Orúnmọlẹ̀. Bí mo bá ti rí ìfẹ́ kí ọmọ yín tẹ̀lé mi. Mo jẹ́jẹ́ fún Orúnmọlẹ̀ láti gbé ẹ̀sìn ọba ní orígun mẹ́rìnlélógún àgbáyé. Mo ṣetán láti lo gbogbo agbára mi fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè Orúnmọlẹ̀ àti láti má ṣe fi ẹ̀sìn yìí sílẹ̀ títí ọjọ́ ayé mi. Èmi ṣetán láti polongo iṣẹ́ àti ìfi ẹ̀yìn Orúnmọlẹ̀ fún gbogbo àgbáyé. Èmi kò ní ṣe èké tàbí ìwà àdàmà ti fi ayérayé. Mo fi ẹ̀jẹ̀ mi síwájú Olódùmarè, ẹni tí gbogbo àwọn òrìṣà wá rí fún, kí wọ́n jẹ́ kó ṣeé ṣe fún mi. Kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ ìrìnnà lágbára ọ̀gbẹ́ni ẹ̀gbọ́n àṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí á jókòó kí á sì wà ní ìfarabalẹ̀. Síwájú kí á tó sọ ọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ohun tí a gbé lọ́wọ́, wọ́n kọ́kọ́ fẹ́ sọ kókó ọ̀rọ̀ ìtanijí kékeré kan fún wa. Tí èèyàn bá ń tan ara rẹ̀ kò lè tan Ọlọ́run, ẹni mo fẹ́ fi kókó ọ̀rọ̀ ìtanijí náà. Tí èèyàn bá ń tan ara rẹ̀ kò lè tan Ọlọ́run. Gbogbo àwa tí a wà nínú ìjọsìn yìí lónìí, ẹni tí ọba délégún yóò jẹ́ ilé ìfà,
ẹni tí ọ̀bàjẹ́ ló ṣàwọ́ ọ̀dọ̀ ń Ṣàngó, ìwọ tó ọ̀bàjẹ́ ń Ṣàngó ọ̀dọ̀ lọ́sùn àti babaláwo ló ṣòro pé alàgàtà ní ìtọ́jú ẹlẹ́sìn ní ìpàtì sí láàrin ọba ìlú. Ṣùgbọ́n kí ni máa fi àwa oníṣẹ̀ṣe lọ́jọ́ ìtẹ̀ ẹ̀kan lọ́dún ní ọ̀pọ̀lọpọ̀ ń jọ́sìn. Àwọn bàbá wa jọ̀hún ojoojúmọ́ ni wọ́n ń jọ́sìn, ọ̀rọ̀ ọ̀run ni wọ́n ń jọ́sìn. Ṣùgbọ́n bí ọ̀bá jẹ́ pé akọrin lọ́dún ní òfin tó tó ń gba abákúlájọ lónìí, bẹ́ẹ̀ bá sì ń tan ara rẹ̀ kò yẹ kó lè tan Ọlọ́run. Ọlọ́run ṣe ọ́ lóore, ṣùgbọ́n kò yẹ kí oníkálukú ọmọ àti ọwọ́ orin náà kọ́ sọ. Ẹ̀sìn Olódùmarè mú ní ìrọ̀rùn fún àwọn oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ ká wo àwọn ẹlẹ́sìn àtọ̀rìn ọ̀tá àgbà wá. Àwọn tí wọ́n bọ́ ọ̀nà tànàbì ó sì láàárọ̀ ó sì lọ́sàn-án ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́ wọn ò sì pa jẹ. Àwọn tí wọ́n gba ọ̀nà ti Jésù ẹlòmíì lọ sọ́ọ̀sán wọ́n lọ sọ òru wọn ò nítorí rẹ̀ bá ojúrere Ọlọ́run pàdé bíi tiwa. Ṣùgbọ́n àwa tí Olódùmarè wá fi hàn gẹ́gẹ́ bíi wípé àwa ni gbòǹgbò ìpìlẹ̀ tí wọ́n á lóde tí ó fi rí báyìí tí ó sì yẹ ká máa tan Ọlọ́run. Ìfọ́sì ní igbó ribiribi níwájú ẹni tí ò sí bá. Òkùnkùn bírímù níwájú ẹni tí ó sì ń sàrà. Ènìyàn tí ò sí ọba tí ò sí ọ̀sà tí ò sí òrìṣà. Ní fi ara gba ọkàn òun òpóró. Àwọn ló ti bá fún wọn nílùú kọ̀sùn ọ̀pẹ̀ níjọ́ tí wọ́n kọ̀sùn ọ̀pẹ̀ tán. Tí wọ́n láwọn òní ti bara àmì ẹlẹ́sìn ọyọ́ mọ́. Àwọn aráàlú kọ̀sùn ọ̀pẹ̀. Wọ́n jẹ́ ẹni tí wọ́n ti ń sìn tẹ́lẹ̀. Ṣùgbọ́n ó di àkókò kan wọ́n ní kí ní jẹ́ bẹ́ẹ̀. Báwọn bá lọ lẹ́ẹ̀kan lọ́dún Ọlọ́run kò ní ẹgbàdúrà wọn. Ìwọ olùgbọ́ mi lónìí. Nínú oore tọ́lọ̀ ń ṣe é fún ọ, ó yẹ kó o máa rántí wípé ó yẹ kí wọn náà máa fi nǹkan kan dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lóòótọ́ Ọlọ́run ò ní nǹkan kan tó ju ọpẹ́ lọ, ṣùgbọ́n ẹ̀sìn tó yẹ ká wá máa sìn ká máa rí oníkálukú ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àìní rí wọn. Pàápàá jùlọ ẹlòmí ọmọ bí wọ́n ṣe sọ bí ojúmọ́, ẹlòmí ò tiẹ̀ mọ bí wọ́n ṣe borí kan lẹ̀ wípé ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa rántí wípé Olódùmarè pé mi wá kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wa ju ẹ̀sìn tá a bá ń sìn lọ. Àwọn aráàlú kọ̀sùn ọ̀pẹ̀ wọ́n ń kọ ìsìn ọ̀pẹ̀ sílẹ̀ wọ́n láwọn òfin bara ẹlẹ́sìn ọyẹ́ mọ́ kálukú ẹni tí ó gbégbá oko ẹni tí ó gbégbá odò kálukú wá lọ pàdé ogun lẹ́yìn ogun. Ẹ jẹ́ káwọn bí gbogbo ẹ̀ ṣe ń lọ lóríṣiríṣi lẹ́yìn lónìí. Gbogbo ṣe ń jà lókè èmi ń jà ìsàlẹ̀ èyí ò sì ní bí ó ti rúmọlẹ̀ rẹ̀ kọ́mọ̀ ìpé Olódùmarè ń bẹ òṣèdèdè ogun. Wọ́n gbà lágbà ìpé ogun ayé kò ní gbé wọn lọ. Èmi ni aburú kò ní mí wá wò. Ṣùgbọ́n gbogbo orú sẹ́yẹ̀wò tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa rántí ọjọ́ ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ní àní ibi iṣẹ́ ni òde kí n ráyè ṣùgbọ́n ibi iṣẹ́ ń jẹ́ kẹ́ ẹ ráyè láti lo òde tẹ́ ẹ̀ bá ti jẹ tẹ́ ẹ̀ bá ti mu. Ibi iṣẹ́ jẹ́ kẹ́ ẹ ráyè láti lo ọ̀pàdé inú ẹgbẹ́ ibi iṣẹ́ òde ẹ ráyè láti ṣẹ̀sìn. Ẹ jẹ́ ká kíyèsí kí á sì mọ̀ wípé ẹ̀sìn wa ṣe kókó torí pé náà ni ìdí àbúlé mọ̀ ẹ̀yìn Ọlọ́run lóògùn. Ifá ní igbó ribiribi níwájú ẹni tí ò ṣe bá òkùnkùn bírímù níwájú ẹni tí ò ṣẹ̀ṣà. Ènìyàn tí ò sí ọba tí ò sí òòṣà èmi fi ara gbọ́fà ìwé péré abíáfún onílù pọ̀sùn ọ̀pẹ̀ tí wọ́n kọ ìsìn ọ̀pẹ̀ sílẹ̀ tí wọ́n láwọn òbí ti bara ní ẹlẹ́sìn ọyọ́ mọ́. Olówó wọn sì ọ̀ lókun olówó wọn sì ọ̀ mẹ́ta wọn sì fìfì wọ́n papá sí bí ẹyẹ torí pé òrìṣà tá a bá sì inú gbé ni. Téèyàn bá ń fi òrìṣà rẹ̀ déédé òrìṣà inú láti gbé nítorí ọba sì tọrọ ní láti ṣe fún ọlọ́kòókò. Ṣùgbọ́n wọn tó wá jẹ́ ìtọ́ ẹ̀kan lọ́dún ni tó ọmọ òṣàásì tó ọmọ tó gbé lọ́wọ́ sí bóòlù ó ṣe lè tọrọ nǹkan tó ní ó ṣe lè ṣe fún wọn. Ẹ jẹ́ ká kíyèsí Olódùmarè yóò gbè wá irun mọ ẹnà wa ìṣẹ̀ṣẹ̀ wa yóò gbè wá. Tí a bá wá fẹ́ sọ nípa ìtumọ̀ ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá ní kí ni ìtumọ̀ ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ara òbí tó bí mi ní sáyé. Bàbá tó bí ọ, ìyá tó bí ọ, àwọn òrìṣà káàǹsì àti Olódùmarè papọ̀. Tí a bá ṣàkíyèsí
bàbá tó bíyàn sáyé èèyàn ò gbọdọ̀ ti ara rẹ̀ sí Ọlọ́run torí pé bàbá ìní ọlọ́kọ̀ ó wà wọ́n sílé ayé. Ìyá tó bí wa a gbọdọ̀ gba ètò ẹnu rẹ̀ torí pé òun ni ẹni tí Olódùmarè kọ́kọ́ fi hàn wá gẹ́gẹ́ bí Ọlọ́run wa. Ó sì ní ẹni tó jẹ́ kí a mọ bàbá. Àwọn òbí tó bí wa méjèèjì yìí ni àkọ́kọ́ ìṣẹ̀ṣe tí a kọ́kọ́ mọ̀ ká tó mọ Ọlọ́run. Lẹ́yìn èyí ni ẹlẹ́dàá wa tí ó dá wa sáyé. Olódùmarè kò sí ẹlẹ́sìn kan tó lè tó ìfojú kan Olódùmarè rí. Ṣùgbọ́n àsìgbà yìí pé Olódùmarè wà torí pé òun ni ẹni tí ó ń gbọ́ tẹni tá ò rí. Àwọn irúnmọlẹ̀ wa pàápàá látòrí eégún, òòṣà, Ògún, Ọ̀ṣun, gbogbo àwọn tí ó bá jẹ́ òrìṣà fúnlẹ̀ bọ́tà kan ti ń bọ ìṣẹ̀ṣe ni. Torí pé àwọn ni wọ́n ń gbé wá sí ọ̀dọ̀ Olódùmarè. Ìta bá béèrè àwọn ni wọ́n jẹ́ alágbàwí wa níwájú Olódùmarè kankan. Tí a bá ṣàkíyèsí Jésù tí wọ́n ń pariwo tí a bá bí láti ilẹ̀ adúláwọ̀ wa ń bí tàbí ní káàkiri nílẹ̀ Yorùbá òrìṣà là ń pè wọ́n. Ànábì tí àwọn ẹlẹ́sìn Islam ń tẹ̀lé wọ́n bá jẹ́ pé ọ̀dọ̀ wa ń bí wọ́n ti bí òrìṣà là ń pè wọ́n. Gbogbo àwọn tí a bá ti lè ti ara wọn bẹ Ọlọ́run òrìṣà ni wọ́n. Ìṣẹ̀ṣe sì ni wọ́n. Nínú obì Ifá Ògúndálọ́tún ọ̀rùn rí lọ́sì tí àwọn babaláwo pè ní Ògúndẹ̀rín. Ifá ní Ògún sí mọ̀ọ́rẹ́ ọ̀sán sí lẹ́gbẹ́ aláyé ńláyé aláṣẹ ńláṣẹ àṣẹ náà pàpà ní bàbá oríwo àwọn àgbààgbà mọ̀lẹ́wọ̀ gbọ̀nyẹ̀rọ̀ wọ́n rí pé kò fún ọgbọ́n wọ́n ṣubú yẹ́gẹ́ wọ́n fẹ́ràn bíjú wọ́n fẹ́ràn gbàdúrà pínpínpín adúgbò fún ìṣẹ̀ṣe tí ṣe lórí orin láyé àbò fún ìṣẹ̀ṣe tí ṣe lórí orin níwárin àìsè ní ìṣẹ̀ṣe tí ṣe lórí orin láyé inú ìyá ẹni bàbá ẹni orí ẹni. Àwọn wọ̀nyí ẹni wọ́n jẹ́ ká mọ̀ ìpè Ọlọ́run wà. Ọ̀nà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá tọ́ ọ sí ilé òfin mọ̀ wípé ọ̀nà yìí ọ̀nà ìyè ni ọ̀nà èyí ọ̀nà ìparun ni èyí lọ́dà èyí ni ọ̀dà. Àwọn òbí ní tọ́tọ́ ní sí ọ̀nà tí èyí ò fi ní sí wàhù. Lẹ́yìn ìgbà tí ọba mọ ìyá tọ́ ọmọ bàbá tó bí ọgbọ́n ilé tó kan àwọn òrìṣà rẹ̀ tí ó jẹ́ wípé à ń forí balẹ̀ fún. Egúngún rèé ìṣẹ̀ṣe ní í ṣe àwọn olórí orò níwà wọn. Òrìṣà rèé ìṣẹ̀ṣe ní í ṣe àwọn olórí orò níwà wọn. Ifá ìṣẹ̀ṣe ní àwọn olórí orò níwà wọn. Ọ̀ṣun, Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ wa mọ wọn ní ìyàtọ̀ síra wọn mọ́. Gbogbo ẹni tó bá wá ti gbé ìṣẹ̀ṣe dání wọ́n ń pe àwọn ẹlẹ́bọ ni tí ó sì jẹ́ wípé gbogbo wa ìlà jáde látara ìṣẹ̀ṣe. Gbogbo ẹ̀sìn yóò tọ́ bá rí kó ọmọ ẹ̀sìn tí ọ̀bá ní ìṣẹ̀ṣe obìnrin pé òní Ọlọ́run. Ẹni tí ò ní ìṣẹ̀ṣe kò ní kí ni òní Ọlọ́run. Nítorí pé àwọn irúnmọlẹ̀ wà yìí tá à ń pè ní ìṣẹ̀ṣe ní ẹjẹ́ ká mọ̀ ìpè Ọlọ́run wà. Tí ọ̀bá sì sí ìṣẹ̀ṣe mọ́ ayé gangan ti parẹ́ ni. Wọ́n gbọ́ lábẹ́ ìpè ilé ayé ní kálukú wa kò ní parẹ́. Àwọn ìṣẹ̀ṣe wa wò sí nípa ohun ni wa. Nígbà téèyàn bá mọ òbí rẹ̀ tán ẹni yóò mọ àwọn ọ̀nà tó lè tọ̀ tí nǹkan rẹ̀ òfin ní bàjẹ́ ni òbí yóò mú ọmọ mọ ìlànà Ọlọ́run. Nígbà tá a bá mọ àwọn tẹ́láwà tó mọ̀ pé ẹnìkan tó ń bẹ o táwọn òrìṣà yìí tí wọ́n tó ń tẹrí bá fún òun náà ni Olódùmarè tó jẹ́ kí wọ́n dá gbogbo ayé àti òkú ọ̀run. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ti ní wọn tí ò sí dé ànábì tí ò sí Jésù tí ò sí bá tí ò sọ́fun tí ò sí ọ̀sà kò sí ìṣẹ̀ṣe ni. Ẹ má jẹ́ kí wọ́n wá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ mọ́. Gbogbo àwọn tá à ń dárúkọ láti òkèèrè tí wọ́n ṣe tiwa níbí yìí nípa àwọn ìlànà ẹ̀sìn ní ìṣẹ̀ṣe làwọn náà. Ṣùgbọ́n àwa tá a wá gbé nǹkan tó gidi lọ́wọ́ tá a gbé tiwa lọ́wọ́ tó sì jẹ́ wípé inú nǹkan pàtàkì tá à ń rí wò ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà.
ẹ jẹ́ ká kíyèsí mọ̀pọ̀ wá ní orúkọ Olódùmarè ká má jẹ́ kí ìṣẹ̀ṣe tiwa ká má jẹ́ kó bàjẹ́. Ifá ní òkú súnmọ́ re náà re ẹ̀sà súnmọ́ gbẹ́gbẹ́ aláyé ráyé alásàn rírasàn àsàn náà pápá oníbàbá oríwo àwọn àgbààgbà mọ̀lẹ́wò gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí wípé kò fún ọgbọ́n wọ́n ṣubú yẹ́gẹ́ wọ́n fẹ́ràn bíbí wọ́n fẹ́ràn gbọ̀díyà pínpín adígbàbí ìṣẹ̀ṣe tí ṣe lórí oore láyé àbùkù ìṣẹ̀ṣe tí ṣe lórí oore níwàhùn ìyá ẹni ìṣẹ̀ṣe ní bàbá ẹni ìṣẹ̀ṣe ní orí ẹni ìṣẹ̀ṣe ní ifá ẹni ìṣẹ̀ṣe ní gbogbo àwọn irúnmọlẹ̀ wa ìṣẹ̀ṣe ní ọlọ́run pàpà ìṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe náà kábọ̀ káwà tó ṣètùtù mọ́kànlájọ́ ìpé ìṣẹ̀ṣe yóò gbè wọ́n. wọ́n wá yanu kótó orin àwọn ní ọ̀fìdá mi wọ́n ní àwọn òògùn ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làwọn káwà tó ìṣẹ̀ṣe ìyá ìní ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làwọn káwà tó ẹni ìṣẹ̀ṣe nípa.
ló ṣe pé ẹ máa ṣe èrè. Ẹ máa ṣe èrè. Ṣé lẹ́yìn ilẹ̀ ní ṣe? Dákun má padà lẹ́yìn mi. Àkọlẹ́kọ̀ ṣe lẹ́yìn olùyá. Ṣé lẹ́yìn olùyá? Ẹ̀gbọ́n mi ṣe lẹ́yìn olùyá. Ẹ dákun ẹ má padà lẹ́yìn wa. Ẹ má padà lẹ́yìn wa. Ẹ dákun ẹ má padà lẹ́yìn wa. Àti ìgbà ooo, àtẹ̀gẹ̀ ooo, ẹlẹ́gẹ̀ ìwé ìsàlẹ̀ ẹlẹ́gẹ̀ ìfọ́mọ. Àti ìgbà ooo, àtẹ̀gẹ̀ ooo, ẹlẹ́gẹ̀ ìsàlẹ̀ ẹlẹ́gẹ̀ ìfọ́mọ. Àti ìgbà ooo, àtẹ̀gẹ̀ ooo, ẹlẹ́gẹ̀ ìsàlẹ̀ ẹlẹ́gẹ̀ ìfọ́mọ. Àti ìgbà ooo, àtẹ̀gẹ̀ ooo, ẹlẹ́gẹ̀ ìsàlẹ̀ ẹlẹ́gẹ̀ ìfọ́mọ. Adétayọ̀ yá Adékókó yẹn rárá. Àti ìgbà ooo, àtẹ̀gẹ̀ ooo, ẹlẹ́gẹ̀ ìsàlẹ̀ ẹlẹ́gẹ̀ ìfọ́mọ. Àtẹ̀gẹ̀ ooo, Àjíkẹ́ olórí ìsà ooo, Àjíkẹ́ olórí ìsà ooo, Àjíkẹ́ olórí ìsà ooo, Àjíkẹ́ olórí ìsà ooo, tí mo bá ń pè é orí ẹ̀ hàn mí lọ́wọ́ o, Àjíkẹ́ olórí ìsà ooo. Tẹ́lẹ̀ rú àgbo, àgbàrá àgbo, làfọ́kùnrin wo rẹ̀ kí tó fi láàrú. Àbí màmá kan ló ọ̀fun là ń pèrè ní ikú. Àgbàrá àgbo wo. Ẹ̀sìn Òṣogbo ni ọ̀tẹ̀lẹ̀ ìjọba ní àkú. Ìlọ̀pá ni bí ọmọ rẹ̀ lè ń mọ́tò ọmọ àjọba lélele. Ẹ̀sìn Òṣogbo ni ọ̀tẹ̀lẹ̀ ìjọba ní àkú. Ẹ̀sìn tó fẹ́ àti ẹ̀sọ́ pé ọ̀sùn Òṣogbo èèyàn ọ̀tẹ̀lẹ̀ ìjọba ní ẹ̀kú. Òrìṣà tó fẹ́ máa sọ pé ọ̀sùn Òṣogbo èèyàn ọ̀tẹ̀lẹ̀ ìjọba ní ẹ̀kú. Ẹ̀ka kúrò ìyè kalẹ̀ ọ̀sán máa gbókè. Àdìgbò ní ẹ̀ka kúrò ìyè kalẹ̀ ìyè máa gbókè. Ẹ̀sìn kan kúrò ìyè kalẹ̀ ọ̀sán máa gbókè. Alágbá òkú
jẹ ọmọ ọgbà ìyẹn wọ̀nyí ọmọ àbínú wáyé àgùnà ọ̀sẹ̀ múṣẹ ìyàn ọmọ rẹ̀ ìrẹ̀rù lọ́kọ̀ ọmọ ẹ̀fẹ́ ọdún gbogbo àwọn tẹ̀sí lọ́kọ̀ ọ̀jọ̀wà lóhùn sọ̀rọ̀ ọmọ tẹ̀síẹ́rì ilé ìrẹ̀kọ́ ẹ̀ má bàbá ìgbé 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 ọbẹ̀. Ètò máa ṣe lé ìfá o, ilé ìgbà fún bàbá, ìfẹ́ máa ṣe lé ìfá o, ìwé ìgbà fún bàbá, ìgbà yìí láàyè rẹ̀ wọ́n yóò àmọ́ láàbá bàbá, ìfẹ́ máa ṣe lé ìfá, ìwé ìgbà fún bàbá, ìfẹ́ máa ṣe lé ìfá o, ìwé ìgbà fún bàbá.
Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget